bí mo dé Ọ̀ṣun mo ń sáyé mi lọ náà ni ìwà àwọn bọ́ọ̀sì ọmọ parí bàbá náà ni bí mo dé Ìbàdàn mo bá yé mi lọ náà ni bí mo dé Èkó nǹkan nìkan kẹjà àtẹnusí ni o àtọ́lọ́wà ni o àgbẹ̀dẹ tí ń bẹ lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́ fi sálágbọ mọ́tò òkúnlé Èkó báyìí èèyàn náà ni wọn kò sí ẹnìkan ọ̀rẹ́ nìkan bẹ ní Èkó yẹn bí kí babaláyé kàkó ìmùlẹ̀ mi ni láyé mo fẹ́ràn rẹ̀ pọ̀ mo fẹ́ràn bí kí o torí pé Míkì òkè ń dalẹ̀ yẹn òkè ń dẹ̀ parọ́ tí Míkì bá sọ fún pé tẹ́ bá jọ sọ̀rọ̀ àti Míkì pé bó ṣe rí rè é mọ́tẹ́ lómi ò bọ̀ mí kò ní rí báyìí tẹ́ bá bí Míkì pé adisi bí ọ̀nà ìlú ni a fi sí báyìí kò ní change àfi tó bá change àlábọ̀dọ̀ ẹ̀ tí Míkì bá fẹ́ padà lẹ́yìn sọ pé ń padà o tí mo fẹ́ràn rẹ̀ yẹn so ti yé so gbogbo ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run wa kò sí ẹnìkan tí ń bẹ lẹ́kọ̀ọ́ tó ba gbogbo wọn ọmọ mi kẹ́nà tó ń bẹ tí mo fẹ́ràn lẹ́kọ̀ọ́ yẹn ẹ̀míà ṣìró òun ló ní gbogbo olùpẹ́jù yẹn ọmọ náà ló tọwọ́ ó dẹ̀ lọ́ọ̀yà ó dẹ̀ ní respect so mo fẹ́ràn rẹ̀ gán tó jẹ́ pé tó bá pè mí lóògùn tó fẹ́ tó máa bá yàrá sọ̀rọ̀ tó bá kẹlẹ̀ fún pé bàbá nǹkan báyìí ṣẹlẹ̀ máa sáré dìde máa tẹ̀lé sí ìròdẹ́ ewu yẹn ṣìró súnmọ́ mi bí Ifá ó súnmọ́ mi bí iṣẹ́ ọrùn báyìí sẹ́wọ̀n pé Ifá lẹ́yìn pé Ifá ló dẹ̀ di second command bí ṣìró ṣe ní sí mo fẹ́ràn rẹ̀ jù so that's why ẹni tó bá ti ń sòdodo èmi máa ń láì mọ̀ so Ọlọ́run ní dàwọ́ láàmú Ọlọ́run ní darí wa so kò sí state kan tí mo lọ nílẹ̀ yìí bí mo dóńdó state.